Ẹ wò ó, èmi àtọkọ mi ti ń ṣe bíi ọ̀sùn wọn bánú ilé, a fún nǹkan ra wa mọ́. Ọkọ mi bá mi sọ̀rọ̀ àmọ́ ń fún mi lówó oúnjẹ. Bẹ́ẹ̀ bá gbàgbé, evidence ṣì wà lọ́wọ́ mi. Wọn ò drop evidence. Nígbà tí mo rí bí ijọ́ mélòó kan, ọkọ mi ò lọ ibi iṣẹ́. Mi ò béèrè torí a kì í jọ ń sọ̀rọ̀. Nígbà yìí gan, èmi gan ti nasẹ̀ síta. Mo ti lẹ́nu kan tá a jọ ń sọ̀rọ̀. Orí Facebook láti pàdé. Bẹ́ẹ̀ ni, ó jẹ́ nǹkan tí mo ti mọ̀ tẹ́tẹ́lẹ̀. Orí Facebook láti padà wá pàdé. Ló ṣe ẹ́, ló ṣe akíní kan àjọ sọ̀rọ̀. A exchange number, àjọ máa ń sọ̀rọ̀. Ọkọ mi àwọn nílé máa receive call. Òun náà máa receive call. Kò ní bá mi sọ̀rọ̀. Àwọn tí máa wo ọkọ mi báyìí tó bá di àárín òru torí kò ń sùn nílé. Máa sún. Ọkọ mi ti kú kìkì orí. Ṣé mọ̀, kọkùnrin rù kó kú kìkì orí. Irú èmi wo lélẹ̀? Ta ni mo fẹ́ pè? Mo bá ronú títí. Máa tó fún mi ní nọ́mbà ìjọ yẹn. Mo bá lọ bá mi pé báyìí ló ṣe ń ṣẹlẹ̀. Ọkọ mi ní kí n lọ gba lépò máa sanwó lé. Mo mọ̀ kó máa sanwó ẹ̀. Àmọ́ ẹ má jẹ́ ntàn mi jẹ. Mi lè fọkọ mi sílẹ̀ ní wàhálà yìí. Má yẹn wá wò mí. Ó ní àwọn ọmọ nǹkan tó ń lọ o. Ó ní nǹkan tó gba àwọn dúró dè ní pé kí kankan ṣe ọkọ ẹ̀ kan wá mọ̀. Yín kó gbọdọ̀ ṣe é. Mo nífẹ̀ẹ́ gan. Tí nǹkan bá ti ṣe nǹkan ti ṣe mí. Wọ́n náà lájà ìwé ṣe máa ṣe nǹkan tó ń ṣe yẹn o. Ṣé wọn mọ iye àwọn obìnrin tó ti force victim, àwọn ọkùnrin tó ti force victim ẹ̀ táwọn ìyàwó wọn ti di alánìkiri. Bọ́kọ àti ọba kó dénú ilé ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n á lọ. Ọkọ ẹ̀kọ́ dà kọ́kọ́ o. Kò lè jẹ́ last one. Àdúrà gidi ni kó máa gbà. Wọ́n ní àbí ká ṣe báyìí. Wọ́n ní kí n máa lọ ná. Àwọn máa pè mí. Mo ṣàkóso ń bẹ̀ mo wálé. Ìgbà tí mo délé, ó bọ́kọ mi, ó bu gàrí sómi, ó mẹ́pà. Wọ́n máa ń jà o. Wọ́n ti rò pé mi àti ò sọ̀rọ̀. Wọ́n ti dà ní ìmọ̀ àti ẹ̀rù. So tí wọ́n bá ti ń bá jà, wọn ò ní fún lóúnjẹ. Ọkọ mi á máa mu gàrí. Kò dé lójú oúnjẹ mi kẹ̀. Á máa mu gàrí. Àtẹ̀pà. Ṣé wá rí? Wọ́n ti ń jà. Tí wọ́n bá ti wá ń jà bẹ́yẹn, ilé ló máa sùn. Bò orí àga 3 síta ni ó sùn sí. Yóò kà síbẹ̀ ní tí ló fi mọ̀ ní sitting room. Kéèyàn ti máa sùn nílé para òun free náà o. Ó máa ká síbẹ̀ ni. Ọkọ mi máa ká sórí iṣẹ́ àti ilé òfin mọ́ ni. Orí bẹ́ẹ̀dì wa ló tóbi kò ní wá bẹ́ẹ̀ o. Àti wà náà wá pọ̀. Mo tẹ̀ bá wọn yé wọn náà máa get back sí mi. Wọn sì get back sí mi. Wá jọjọ́ kan. Ọkọ mi wọlé, èmi ti sùn sórí iṣẹ́, mo sùn sórí bẹ́ẹ̀dì. Bó ṣe rí mi báyìí, èmi nígbà tó wọlé, mo mọ̀ pé òun ló wọlé. Mo nígbà tó ṣí kọ́tìnì yàrá tó wò bẹ̀ torí pé mo ti sùn. Ó ti sùn. Ibi jẹ́ pa mi gidi gan báyìí. Wọ́n bọ́ sí ibi, mo ṣàgbọ́n ní mo gbọ́ pa ní kitchen. Oúnjẹ tí mo sè torí màá ti sún oúnjẹ báyìí. Màá gbó bẹ́ẹ̀ sínú fridge ni. Bá ti fẹ́ jẹ́ ni màá bu díẹ̀ bẹ́ẹ̀ máa microwave ṣe. Màá bá mi jẹ máa jẹ. Mo ṣàgbọ́n lọ, ó bu oúnjẹ, ó bu rice tí mo sè, ó bu ọbẹ̀ sínú. Ó bu sí gbèsè microwave. Bó ṣe ń ṣe lọ́wọ́ báyìí. Mo jẹ́ kó ti parí ẹ̀ báyìí. Mo kò jáde sí lọ́wọ́ ni. Ṣé wọ́n ló ní oúnjẹ tó ń sè? Ó ní má bínú, ó jẹ́ ìgbélé. Ó ní jẹ́, ó ní kí n má bínú. Ó jẹ́ ìgbélé, ó jẹ́ bọ́tà. Ìyàtọ̀ kan máa wọlé, ó mú búrẹ́dì wọlé pẹ̀lú Pepsi. Wọ́n ń jẹ. Wọ́n ní Bàbá jíjí. Báyìí kọ́ la ṣe bẹ̀rẹ̀. Bàbá jíjí ò sọ fún mi pé wàá fìyà jẹ mí báyìí. Bàbá jíjí, oúnjẹ mi ò lè jẹ mọ́. Bàbá jíjí, owó ṣe wá kù. Bàbá jíjí, owó ṣe wá kù. Pepsi àti búrẹ́dì ló jẹ pẹ̀lẹ́ pa o. Ọkọ mi fẹ́ gbójú sókè tó wù mí báyìí. Ó sọ nǹkan. Ó kàn bọ́ síta. Ìgbà tó jẹ́ gbélé, ó bọ́ síta.
mo tẹ̀lé lẹ́yìn mo gbé ó sí gate ó bọ́ta ni mo bá gbéra àwọn tó láwọn máa pè mí bá lọ sínú iwájú géètì wọn ní ìpè wọn kí tó débẹ̀ bá ní kí ló dé ẹlẹ́fẹ́ pè mí ẹ pè mí kí ló ṣẹlẹ̀ ẹ bá ní kò sí nǹkan kan wípé àwọn ṣe mítìlẹ̀ lórí náà ni pé tó bá ní pé táwọn bá ti ní pé kí èmi àtọkọ mi ká kúrò ń bẹ́ẹ̀ nísìn táwọn náà àwọn gbọdọ̀ ọkọ mọ́nú ẹ́stéètì yìí táwọn díràgì pẹ̀lú ẹ̀ wọ́n ní ṣé owó ilé ti wà lọ́wọ́ mi tàbí fi rẹ́ǹtì ilé mo ní tẹ́bá lé ọkọ mi ò ní lọ o kò ní tẹ̀lé mi o wọ́n ló máa tẹ̀lé mi wọ́n ní kí táwọn máa ṣe ó yá wọn pé ṣé owó ilé ó ti wà lọ́wọ́ tèmi tá a máa fi rẹ́ǹtì ilé mo ní máa wá náà ni mo ní tẹ́bá rọ́kọ mi máa wá náà ni ká ṣe kóòdù wàhálà àti ìdààmú yìí ti pọ̀ jù ọkọ mi máa ká sórí iṣẹ́ àní tẹ́ máa fi mú ọkọ mi bá mi sọ̀rọ̀ ọkọ mi kì í ṣe kíní máa wá náà ni ṣé gbogbo ilé ni mo máa wá wọ́n ní ó máa wá mo ní bẹ́ẹ̀ ni ó ní òkè kì máa wọ̀ rẹ̀ àwọn á ṣe nǹkan pẹ̀ báwọn lánàá bó ṣe wá nìyẹn gbà tí wọ́n dé wọ́n kọ̀ wọlé madam báwo ni àtọkọ yín ṣé kí ni kan mo ní kò sùn lé mọ́ o jàdájà ló ń sùn o ẹ gbà mí o wọ́n ní ọmọ ọlọ́pàá dání alájà ìdẹ̀ká wọn bí sọ yín lẹ́nu àtọkọ àti ìyàwó àfẹ́rí wọn mọ́ ní estate wa àwa fún yín ní 6 months ẹ kúrò ní estate wa táìmù yìí alájà ń bọ́kọ mi jà lọ́wọ́ ìmọ̀ tó fàájì jà wọn bóyá ẹ pé ẹ kọ́ kúrò òun ò dì wọ́n mú òun ò sọ wọ́n mọ́lẹ̀ àánú lòun ṣe o ó sì jẹun lówó o wọ́n ní olólọ́kọ mi jẹ́ yín alájà ló jẹ́ yín gbogbo iṣẹ́ tó ń ṣe náà lẹ́ ń gbà wọ́n ní iṣẹ́ wo ló ń ṣe láti lè kú sí láti jọ yìí àṣẹ ti lè kú níbi iṣẹ́ àṣẹ òun ló máa ń dírẹ́fà alájà lọ káàkiri ọkọ mi ó wá di dírẹ́fà fún alájà mo ṣe wá kó nu owó nìyẹn o àṣewà bẹ́ẹ̀ ni sí àwọn dáìmù tó fún wa 6 months ni wọ́n fún wa ká fi kúrò nílé yẹn